Ẹ kú dédé àsìkò yìí, ṣàlàáfíà lẹ́wà. Ṣàlàáfíà ni mo bá yín o. Ẹ tún kú àmójúbà mi. Èmi náà kú àmójúbà yín. Kò díjẹjọ́ tá a ti láǹfààní láti gbádùn ara wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ojú tún rójú. Ẹ̀mí tún rẹ̀mí lórí àkàgbádùn lítírésọ̀ Yorùbá pẹ̀lú olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Títí láé ni wọ́n máa dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá. Mo mọ̀ lóore, ẹ ṣé mo dúpẹ́ o. Torí pé ètò tá a ṣe níjẹjọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ẹ tún fọ́n káàkiri ayé. Bá a ti ń ṣe náà lẹ́ ń wò mí yìí. Ẹ má jẹ́ ó sú yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín. Ẹ tún taari eléyìí náà kó tó káàkiri gbogbo àgbáyé. Ó ti ń la Abuja àbí ìgbà tá a bá ń ṣètò tí wọ́n ń pè wá káàkiri àgbáyé. Wọ́n ń pè wá ní Tokyo, wọ́n ń pè wá ní Australia, wọ́n ń pè wá ní gbogbo ibikíbi tí wọ́n ti rí wò. Bí ò sí ẹ̀yin, èmi ò sí o. Ọlá apẹ́ fọ́n káàkiri ló jẹ́ kí wọ́n ó láǹfààní láti máa rí wa wò báwọn. Ẹ má jẹ́ ó sú yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín. Ẹ tún fọ́n talẹ́ yìí káàkiri. Kádìjọ máa gbé èdè, ìṣe àti àṣà Yorùbá lárugẹ. Ẹ ṣé, mo dúpẹ́, mo mọ̀ lóore. Fáǹfààní àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, abala méjì náà ni àkàgbádùn lítírésọ̀ Yorùbá yìí ló pín sí. Abala àkọ́kọ́, eléyìí tá a ti ń bára wa sọ̀rọ̀ ìsítí, tá a ti ń gbára wa nímọ̀ràn. Abala ìkejì la ti ń ka lítírésọ̀ Yorùbá gangan, ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Òun náà là ń kà. Ìwé ọ̀hún sì ń bùṣé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ láì fi àkókò ṣòfò. Àwọn àgbàbọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Èèyàn ní owó bí tá a wà. Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́ òkun o. Mo dúpẹ́ lọ́wọ́ àgbáríjọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Ẹ̀gbáyéwa Descendants Association Washington DC. Eléyìí tí wọ́n pè ní láti tukọ̀ Lísàbí Night, ètò Lísàbí Night. Eléyìí tá a ṣe lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá. Àwọn náà rí ògo àti ẹwà Ọlọ́run nínú ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè. Ó dàbí ẹni pé ká mọ̀ parí ètò wọn ni. Mo ti sọ fún yín, gbogbo ẹ̀yin yòókù náà tẹ́ ẹ ní ṣíṣe kàn án ṣe níwájú, tẹ́ ẹ fẹ́ kí ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè ká wá tukọ̀ ètò fún yín. Nọ́mbà tẹ́ ẹ pè mí sí +1 202 380 8501 +1 202 380 8501. Òun náà ni nọ́mbà tẹ́ ẹ pè mí sí. Ní pápápá ẹ jẹ́ á sún síwájú torí àròjọ mùsùlùkùn. Bá a ti ń ṣe náà lẹ́ ń wò mí live and direct. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá ó ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Ojú ìtìná alẹ́, ojú òní ti gbogbo wa. Kí ni ọ̀rọ̀ ìmọ̀ràn tá a rọra fi gbára wa nímọ̀ràn ní ṣókí? Má gbẹ́kẹ̀lé nìyàn, Ọlọ́run ló tó gbẹ́kẹ̀lé o. Ó wà nínú Bíbélì wípé ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ayé burú, èèyàn níkà. Ọmọ aráyé ni wọ́n sọ gbádọ̀gbọ́n, igbá ọ̀gbọ́n òṣó lóko. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, wọn ó tutọ́ funfun fẹ̀jẹ̀ sínú. Ìwọ lè mọ rò lọ́kàn ara rẹ pé ọ̀rẹ́ mi ní lágbájá, ọmọ ìyá mi ní tàmọ̀dò, jẹ́ n sọ̀rọ̀ ayé mi fún, jẹ́ n sọ̀rọ̀ àṣírí mi fún. Nígbà tí wọ́n bá sọ gbogbo àṣírí ayé rẹ fún tán, bọ̀ ọba ti ń pẹ̀yìn dà, wọ́n dá yẹ̀yẹ́ rẹ sílẹ̀ pé ẹ rárá lé yín. Ọmọ aráyé burú, Ọlọ́run nìkan ló tó gbẹ́kẹ̀lé o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti fi èèyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ tó sì wá jẹ́ wípé nígbẹ̀yìn wọ́n já wọn kulẹ̀ ni. Ìdí rèé tèmi ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè tí mo fi ń sọ wípé ẹ má gbẹ́kẹ̀lé èèyàn o. Inú jìn, mi ò sọ pé kò sí èèyàn rere láyé, ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n ẹgbàágbèje ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ló wà láyé tó jẹ́ pé ọ̀ka ni wọ́n, ṣèbé ni wọ́n. Wọn kì í fẹ́ kí ọmọlàkejì ó ní ìgbéga. Ìwọ wá kọ́rọ̀ ayé tiẹ̀, ọ̀rọ̀ ìgbéga tiẹ̀, ó lọ kó bá wọn kí wọ́n gbà ọ́ mọ̀ràn. Ó fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú èèyàn. Tí wọ́n bá wá já ọ kulẹ̀, ó máa sunkún tàbí pé kinní kan ṣe gbá, kinní kan ṣàwo. Má gbẹ́kẹ̀lé èèyàn o. Ọlọ́run ọba nìkan ló tó gbẹ́kẹ̀lé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè tẹ́ ń gbọ́ mi káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, Ọlọ́run nìkan ló tó ṣe ìgbẹ́kẹ̀lé. Ẹ má fi èèyàn ẹlẹ́ran ara bíi tiyín
ẹ má fi ṣe ìgbẹ́kẹ̀lé o. Ó tán lẹ́nu, ó kùnkùn lábala tibẹ̀. Ẹ má gbàgbé, ẹ láǹfààní láti máa rí mi wò ní YouTube. Ṣé ẹ gbàgbé ìkànnì tẹ́ lọ @Kọ́lá Ládòkè ó ní YouTube, eléyìí tẹ́ ní ìkànnì tẹ́ ká ní YouTube ó ní. Tó bá sì jẹ́ pé TikTok àti wà ń bẹ̀ náà @Akọ́láwọlé @Akọ́láwọlé. Ẹ lọ síbẹ̀, ẹ subscribe, ẹ darapọ̀, ẹ tẹ̀lé mi, ẹ jẹ́ olùtẹ̀lé. Ṣé kí ni ẹ máa ń pè ń followers? Ẹ tẹ̀lé mi ń bẹ̀. Ẹ bá sì ti ń tẹ̀lé mi ń bẹ̀, ẹ jẹ́ àtúmọ̀ gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ń bẹ̀. Ojú ò ní tì yín, ojú ìtìná alẹ́. Ẹ jẹ́ kétò èyí ó fọ́n káàkiri gbogbo àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ó ti ń fọ́n ká náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ jẹ́ a lọ sí abala tá a ti ń ka lítírésọ̀ Yorùbá. Bóyá yín ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, Ògbójú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀ òun là ń kà. Eléyìí tí olóògbé D.O. Fágúnwà eléyìí tó kọ. Òun náà là ń kà níbi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá. Ṣé ẹ gbàgbé Ògòǹgò bàbá ẹyẹ ó ti bẹ̀ wọ́n níṣẹ́ àkọ́kọ́, wọ́n ti ṣẹ́gun. Nígbà tó wá yá, ó tún wò pé òun ó tún bẹ̀ wọ́n níṣẹ́ ẹlẹ́ẹ̀kejì kó tó di wípé òun yọ̀ǹda wọn. Kàkó tó lọ jíṣẹ́ àkọ́kọ́, ó lóun náà lòun ó tún lọ. Gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ ní kó mọ̀ lọ. Ó ṣàyàrí wípé òun lòun ó lọ, ṣùgbọ́n wọ́n ní kí wọ́n filẹ̀, ẹ jẹ́ kó lọ. Léyìí tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣe àtìlẹ́yìn fún. Ẹ jẹ́ á padà díẹ̀ sẹ́yìn ká wá sópọ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ lálẹ́. Láìpẹ́ wọ́n kàn án lára bí ìgbà tí oògùn lọ́gọ̀ àwọn eṣú bá kan oko àgbàdo kékeré. Wọ́n sì bò ó bí ìgbà tí ẹgbẹ̀rún àwọn èèrà bá bo èrúnrún oúnjẹ. Kàkó ti gbàgbé ohun tí ìbá ṣe, ó fa kùmọ̀ rẹ̀ yọ, ó sì bẹ̀rẹ̀ sí lù wọ́n wéré. Ó pa bí 50 nínú wọn, ṣùgbọ́n kí ni 50 já mọ́ lára ọ̀kẹ́ àìmọye. Gbogbo wọn sì bò ó sí kan. Èyí tí ó ń gún lára, èyí tí ó ń gejẹ, èyí tí ó ń lù, èyí tí ó ń já léèkánná, wọ́n ń já léèkánná. Ìrora ńlá ni ó jẹ́ fún Kàkó. Nígbà tí ó sì pẹ́ tí wọ́n bò ó tó bẹ́ẹ̀ tí a kò fi rí ara rẹ̀ lóde mọ́, ìrànlọ́wọ́ wí fún olóhùn iyọ̀ wípé kí ó bẹ̀rẹ̀ sí lu ìlú rẹ̀, kí ó sì máa kọrin, kí ó rán Kàkó létí ohun tí òun sọ fún kí ó ṣe. Olóhùn iyọ̀ bá bẹ̀rẹ̀, ó mú orin bọnu. Bí ó ti ń lu ìlú rẹ̀ tí ó sì ń kọrin, ni iná bẹ̀rẹ̀ sí jò, tí èéfín sì gba gbogbo ibi tí a wà. Àti àwa ní o, àti ọba ní o, àti àwọn ewin wọ̀nyí ní o. Oníkálùkù ti fi ìjà pẹ́ síta, gbogbo wa sì ń jó. Ibi tí a ti ń jó ni Kàkó ti gbọ́ ọ̀rọ̀ tí olóhùn iyọ̀ ń sọ. Wéré ó buyanrìn láti inú àpò, ó dá lu àwọn iwin náà, ojú gbogbo wọn sì ń fọ́. Lẹ́yìn eléyìí ni ìrànlọ́wọ́ sọ fún ẹni tí ó ń lu ìlù kí ó dáwọ́ dúró. Òun sì ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn iwin náà wọ́n bẹ̀rẹ̀ sí lu ara wọn títí wọ́n fi pa ara wọn tán, tí ó kù ẹyọ kan ṣoṣo. Kàkó sì fi kùmọ̀ rẹ̀ lu ẹnìkan ṣoṣo tó kù pa. Bẹ́ẹ̀ ni a parí iṣẹ́ kejì tí Ògòǹgò bá bẹ ẹyẹ fún wa. Kí a tó kúrò ní ibẹ̀, ọba àwọn ẹyẹ wọ̀nyí ó wí fún wa pé ẹnìkan wà, orúkọ rẹ̀ a máa jẹ́ Wèrè Ọ̀run. Ọkùnrin yìí burú tó bẹ́ẹ̀ tí ẹlẹ́dàá fi lé jáde láti ọ̀run. Nígbà tí ó sì mú wá láti ìlú àwọn ẹyẹ, ó wí pé bóyá ibi tí ó ti ń gbọ́ ohùn dídùn tí àwọn ẹyẹ náà ń sọ, ọkàn rẹ̀ kò balẹ̀ mọ́. Nínú èyí tó jẹ́ pé Ọlọ́run fi lé jáde kúrò lájùlé ọ̀run tó sì lé sí ìlú àwọn ẹyẹ, jàgídíjàgan ni ó ń dá sílẹ̀. Ṣùgbọ́n dípò kí àwọn ẹyẹ máa kọrin kí ọkàn Wèrè Ọ̀run kí ó máa rọ̀, líle ni ọkàn rẹ̀ tún lé sí. Bí wọ́n sì ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí, Wèrè Ọ̀run
láti ilé rẹ̀ nínú ihò tí ó wà ní olúwa rẹ̀ fún un. Wéré ó sì ti pa olúwa rẹ̀ jẹ. Ìbá ṣe àwọn ènìyàn ni ìbá má ti ṣe bẹ́ẹ̀. Ìgbà tí ó yá, òun náà ni wọ́n gbé ìgbésẹ̀ náà. Ilé ọkùnrin búburú yìí náà kò jìnnà sí ibi tí a wà yìí. Nígbà tí Kàkó sì tún sọ pé òun fẹ́ jà díẹ̀ nínú èyí tí Olóńyọ̀ tó gbé ìgbésẹ̀ tó sì gbé ìlú rẹ̀ tó ń lù ú. Nígbà tó yá, òun náà ni wèrè ọ̀rún náà jáde nínú ilé rẹ̀ níbi tí ó gún wá sí. Kí a tó kúrò ní ibẹ̀, ọba àwọn ẹyẹ wọ̀nyí sọ fún wa kí a má tí ì lọ o. Nígbà tí a sì parí iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí a gbé ìgbésẹ̀ náà tó lágbára púpọ̀ jù. Nígbà tí a rí pé a bẹ̀rẹ̀ láti gbé ìgbésẹ̀ náà láti parí gbogbo iṣẹ́ eléyìí tí Ògòǹgò ọba ẹyẹ tó rán wa. Nínú èyí tí inú rẹ̀ dùn lásìkò tí a gbé ìgbésẹ̀ náà, a bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú rẹ̀. Kàkó náà ni ó tún síwájú o. Nígbà tí Kàkó síwájú, ó sì gbé gbogbo ìgbésẹ̀ níbi tí ó ti ń bá ọkùnrin yìí jà. Ọkùnrin yìí náà burú púpọ̀ jù. Kàkó sì tún sọ pé àníṣe òun náà ni òun ó bàjà tí òun ó sì lù ú pa. Ẹ wá wò, Kàkó pa itú ọwọ́ rẹ̀. Nígbà tí àti àwa àti Ògòǹgò sì dé ibi tí ilé ọkùnrin náà wà, Ògòǹgò ó sì pa odidi màálù, ó fi ṣe ètùtù. Nínú èyí tí àwa náà gbé ìgbésẹ̀ láti ṣe ètùtù. Nínú èyí tó sì wá jẹ́ pé nígbà tí ó ṣe ohun tí ó ṣe tán náà ni a bẹ̀rẹ̀ sí ní bá ara wa jà. Nínú èyí tí Kàkó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Kàkó tọ́ lọ. Nígbà tí wọ́n sì pè é jáde, wọ́n sì tún bẹ̀rẹ̀ mú ìjà. Èrò tirẹ̀ ni wípé kí òun fa Kàkó ya ní ìwọ̀n ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ọ̀ràn kò rí bẹ́ẹ̀ o. Ọ̀ràn kò rí bẹ́ẹ̀. Kàkó pàápàá ń pèrò àti fa òun náà ya. Wọ́n jà títí eruku fi kù lójú ọ̀run, tó bẹ́ẹ̀ tí a kò fi rí àwọn méjèèjì dáadáa mọ́. Ìjà ọjọ́ náà kò sì ṣe sọ tán nínú ìwé yìí nítorí àkókò ń lọ. Nígbà tí ó pẹ́ sáà tí inú bí wèrè ọ̀run, ẹni tí kò tí ì bá irú ènìyàn bíi ti Kàkó jà rí, ni ó tu itọ́ sí ọwọ́ rẹ̀. Nígbà tí ó sì pẹ́, ó pe ọfọ̀, ó sì fi itọ́ náà ra orí. Gbogbo ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóná, tó bẹ́ẹ̀ tí Kàkó fi sá sẹ́yìn nítorí kò ṣeé dì mọ́mọ́ o. Eléyìí bí elégbèje ọdẹ nínú. Òun àti àràmọ̀ǹdà ọkùnrin sì paguru sí ọkùnrin náà. Wọ́n ń bá a jà. Ṣùgbọ́n nígbà tí ó ṣe, elégbèje ọdẹ pàápàá ara rẹ̀ kò gbà á mọ́. Òun náà sá sẹ́yìn. Àràmọ̀ǹdà ọkùnrin kò tilẹ̀ mọ nǹkan kan nítorí ìwà ìṣẹ̀dá tirẹ̀ yàtọ̀. Bí ó ti ń jà tó, òtútù ni ó bẹ̀rẹ̀ sí í mú. Nígbà tí ó pẹ́, iná yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò tilẹ̀ rí ẹnikẹ́ni nínú wọn mọ́. Iná bo gbogbo wọn. Ó ń jó bíi wákàtí méjì tí kò fi kú. Nígbà tí iná náà sì kú, òkú wèrè ọ̀run òun náà ni a bá, tí àràmọ̀ǹdà ọkùnrin sì jókòó lé e ní orí. Ó bú sẹ́rìn-ín, ó sì wí pé mo ti pa á. Ẹ wá wò ó, n kò tilẹ̀ mọ̀ pé mo lè jà rárá, àfi bíi òtútù díẹ̀ tí ó pa mí. Báyìí ni a parí iṣẹ́ mẹ́ta tí ẹyẹ fi fún wa láti ọwọ́ Ògòǹgò baba ẹyẹ. Lẹ́yìn tí a parí àwọn iṣẹ́ náà tán, ọba pè wá láti wá jẹun. Ó sì ṣe àsè ńlá fún wa. Olúkálùkù wa sì jẹ óyó. Kàkó jẹ tó ti èèyàn 6. Ó sì mu akèǹgbè ẹmu ọtí kan. Ṣùgbọ́n nígbà tí ó mu ọtí yó tán, ó súnmọ́ ọba, ó sì fi ọwọ́ gbá a lórí wípé orí rẹ yìí máa ń dán o. Ìwà rẹ yìí bí àwọn ẹyẹ nínú wọn
bá sì fi ìjà pẹ́ ta léyìí tí ó mú kí àwọn ẹyẹ fìjà pẹ́ ta nígbà tí ó pẹ́ tí mo ti ń wòye pé ọwọ́ wọn le ju tiwa tí gbogbo wọn sì pọ̀ jù wá lọ. Mo mú ọ̀kan nínú àwọn atare tí elégbèje tí egbére fún mi ní ìjèlò, mo là á. Nígbà tí mo sì kó ẹyọ kan nínú rẹ̀ jáde, mo fi ọ̀kọ̀ọ̀kan fún àwọn ẹlẹgbẹ́ mi. Èmi náà sì gbé ọ̀kan mì. Wéré tí atare wọ̀nyí ti dé inú wa ni a ti bẹ̀rẹ̀ sí hu ìyẹ́ lápá wa. A bẹ̀rẹ̀ sí fi ìyẹ́ fò ojú ọ̀run kí a bá máa sá lọ. Ṣùgbọ́n àwọn ẹyẹ náà ń fò tì wá. Ìjà wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lójú ọ̀run. Ìjà náà pọ̀ gidigidi. Ibẹ̀ ni wọ́n sì ti pa jàǹdùkú àbúrò kàkó àti ojúrí àbúrò ìmọ́dòye. Níkẹyìn ṣá, a borí àwọn ẹyẹ náà, a sì kọ orí sí ọ̀nà òkè Láńgbòdo. À ń fò lọ. Nígbà tí a fò díẹ̀, kàkó dámọ̀ràn wípé ó yẹ kí a máa fi ẹsẹ̀ wa rìn lọ. Ẹ jẹ́ á dúró níbí fún ti alẹ́ yìí. Ẹ láǹfààní láti pè mí sórí nọ́mbà ọ̀hún. Yálà ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ má gbàgbé, mo sọ fún yín, ẹ lọ sí TikTok wa náà @akọ́láwọlé. Òun náà lẹ́ẹ̀ fi darapọ̀. Ẹ tẹ̀lé wa níbẹ̀ náà, ká fọn rere rẹ̀ kí gbogbo rẹ̀ sì gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀, ká polongo, ká palantia èdè Yorùbá kó kárí ayé. Títí ọjọ́ mẹ́jọ eléyìí tá a tún pàdé, Akọ́láwọlé Ládòkè lórúkọ tèmi. Ire o.